tó kábíyèsí olódùmarè ọlọ́run àgbà ọba tó ti wà káyé tó wà ọba tó wà nígbà táyé ń bẹ ọlọ́run tí ó tún máa wà nígbà táyé ò ní sí mọ́ alápá kábíkábí ònìkan gbémọ rẹ̀ níjà yágbóyájú ọkùnrin ogun ní bàbá mi àríìrọ àlá ọba tó ń ṣohun gbogbo ní tìyanu ẹrù jẹjẹ ẹkùn ọkọ fáráò ọba tó pàǹtẹ̀tẹ̀ sánmọ̀ tí ò jábọ́ tó fìdí ayé sọlẹ̀ sórí omi kà tí ò sì lè yí rárá ẹ̀bànkédà ń sákìsí Elédùmarè tó gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi lónìí tí ń wò mí láṣẹ Ìdùmarè èmi náà lọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín àdìtú ọ̀rọ̀ mo tún dé káàrí èbó fẹnu ọkọ̀ sọlẹ̀ tó ẹ kúlé o mo kí gbogbo yín tí ń gbọ́ mi lónìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú àjálẹ́ ní gbogbo ibi tí kíkì mi bá ti ń bá kó wá wa àti àsìkò tó bá ń bá wa tó ẹ kú bẹ́lẹ́dù àti pé orí o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàárọ̀ òjíire mo kí yín gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá tẹ́ wà jákèjádò gbogbo àgbáyé mo kí yín o ẹ̀yin tí ń bẹ nílé ẹ̀yin tí ń bẹ lẹ́yìn odi láṣẹ Èdùmàrè ẹ̀yin tí ń bẹ lẹ́yìn odi àkèrè oko délé láṣẹ Èdùmàrè ẹ̀yin tí sì ń bẹ nílé láṣẹ Èdùmàrè wọn ò nífẹ̀ẹ́ jẹ́ wa tó orílẹ̀-èdè ṣe lágbára Elédùmarè tó mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ kú kalẹ̀ tó gbogbo ibi tẹ́ ẹ ti ń mówó tẹ́ ẹ ti ń ra dátà láṣẹ Èdùmàrè iná ò ní tán wo yín ẹ dákun ẹ bá wa subscribe sí orí YouTube channel wa àdìtú ọ̀rọ̀ TV ẹ sì follow page wa àdìtú ọ̀rọ̀ TV náà ni tó ọ̀rọ̀ kékeré ni mo tún mú wá síta lónìí ẹ̀yin ọmọ Yorùbá káàárọ̀ òjíire ẹ̀yin ọmọ Ìgbò ẹ̀yin Haúsá jákèjádò gbogbo ẹ̀yà tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ̀rọ̀ mi bá wí báyìí nípa ọ̀rọ̀ ọlọ́pàá àwọn agbófinró ilẹ̀ wa ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí tó gbogbo ẹ̀yin agbófinró mo kí yín o ẹ kú iṣẹ́ ẹ kú bẹ́lẹ́dù àti pé orí láṣẹ Èdùmàrè ọkọ̀ ọba àdá ọba kò ní í sa yín lẹ́sẹ̀ ẹ kú iṣẹ́ ẹ mọ̀ ní ṣiṣẹ́ ṣe àwa náà la mọ̀ sọ lọ́tún lọ́sì a mọ̀ sọ pé àwọn ọlọ́pàá ò ṣiṣẹ́ wọn àwọn agbófinró ò ṣiṣẹ́ tó yẹ kí wọ́n ó ṣe ẹ dákun ẹ jẹ́ ń béèrè béèrè kan lọ́wọ́ wa sáwọn agbófinró jàǹjànú ni àbí wọ́n jẹ́ bọra ni bẹ́ẹ̀ bá lọ lójú ọ̀nà márosẹ̀ bóyá lẹ́kọ̀ọ́ sọ́nà Ìbàdàn àbí lọ́nà Àkúrẹ́ àbí lọ́nà márosẹ̀ kan bẹ́ẹ̀ bá débẹ̀ lálẹ́ ẹ bọ́ ọlọ́pàá lọ́nà bẹ́ẹ̀ bá débẹ̀ láàrin òru ẹ bọ́ ọlọ́pàá lọ́nà bẹ́ẹ̀ rìn láàrin ìgboro bóyá Èkó àbáàrin Ìbàdàn nígbà tẹ́ bá irin kìlómítà kan àbí méjì láàrin òru ẹ ráwọn ọlọ́pàá tí wọ́n dá yín dúró ẹ dákun ẹ já wò ó àwọn ọlọ́pàá yìí náà wọ́n èé ṣàǹjọ̀nú wọ́n èé ṣe é ṣe bọ́ra ẹ̀já rántí páwọn ọkùnrin tí ń bẹ nínú wọn wọ́n fìyàwó sílé wọ́n sì fọmọ sínú ilé ó yẹ káwọn náà wà lórí ibùsùn wọn kí wọ́n mọ sùn lásìkò ìgbà náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ kan ń bẹ tó jẹ́ pé àwọn ọlọ́pàá ń ṣe tó jẹ́ pé a lè sọ pé wọ́n ń rísìkì láìfù ara wọn náà ni iṣẹ́ ọba sì ni iṣẹ́ mọ̀ pé iṣẹ́ ọba ní kò ṣeé mọ̀ jẹ́ iṣẹ́ tí wọ́n bá rán ikọ̀ kan ni kì í sì yí pakọ̀ ní tí wọ́n bá rán ọlọ́pàá lọ́lọ́pàá ó ṣe àwa náà láàsì tó kọ́kọ́ máa sọ pé ọlọ́pàá ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ọlọ́pàá ò ṣe gbá ọlọ́pàá ò ṣàwo ní social media láàánà mo wo àwọn nǹkan kan ó ká mi lára ó dùn mí wọ́n sọ pé wọ́n mú ọlọ́pàá kan wọ́n sì pa á wọ́n sì fá nǹkan ọmọkùnrin yẹn lọ wọ́n tún gé orí ẹ̀ lọ ìbẹ́ èèyàn ni ìbọ́ fìyàwó sílẹ̀ ìbọ́ fọmọ sílé mo tún lọ sí comment section mo rí nǹkan tọ́pọ̀lọpọ̀ tún sọ nígbà náà ẹ dákun ìbẹ́ mi ni gbogbo wa gbé sọ̀rọ̀ iṣẹ́ ọba ni ṣèbí iṣẹ́ ọba ni wọ́n ṣe ẹ dákun bóun lẹ ṣe fẹ́ kíyàwó àtọmọ ẹni yìí yóò ṣe ó ti di ọlọ́pàá méjì tí mo ti gbọ́ tí mo ti rí ní social media wípé wọ́n pa ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dákun ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró ilẹ̀ wa ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ bá lọ sí Benin Republic ń bẹ̀rùn bẹ́ẹ̀ bá gbalé sàdúgbò kan níbẹ̀ nígbà tí ọba yìí tó ọjọ́ méjì àbọ́jọ́ mẹ́ta tí ẹ ti débẹ̀ gbogbo information yẹn pátápátá ni làwọn ọlọ́pàá ó ti rí pátápátá gbogbo information yẹn ni ó ti wà lọ́dọ̀ wọn lọ́hùn kì í ṣe páwọn gan ló ṣiṣẹ́ ọ̀hún àwọn ará àdúgbò ló ṣe bẹ́ẹ̀ náà sì ni láwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan táwa ti lọ ó ń ṣẹlẹ̀ l'Amẹ́ríkà náà àwọn tó wà ládùúgbò àwọn tó wà ní sàkání yín
òun gangan ni wọ́n fáwọn ọlọ́pàá ní information. Ṣé ẹ mọ̀ pé etí ọba nílé etí ọba lóko wọ́n léèyàn ní jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n gbà tá a bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá, ẹ dákun bó ní ìwà ìbàjẹ́ ṣe fẹ́ wọlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwa náà là ń sọ pé ọlọ́pàá ò ṣiṣẹ́, wọn ò ṣe gbá, wọn ò ṣàwo, wọn ò ṣe kókó bábà sàsùn. Ẹ já rántí pé àwọn náà ń risk life fún ara wọn ni wọ́n ń fẹ̀mí ara wọn lẹ̀ fún wa. Bó ṣe ṣẹlẹ̀ lọ́dọ̀ ọlọ́pàá náà ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn sójà àwọn Nigerian Army. Kéèyàn ó tó lọ sí training bí odidi oṣù 6 sí ọdún kan. Training tó jẹ́ pé bí kéèyàn ó forí gbálẹ̀ ni, tó jẹ́ pé ń gbọ̀ ó bá parí training ọ̀hún kò ní rí bákan náà mọ́. Ẹlòmíín lọ sínú igbó Boko Haram ń lọ ń kú síbẹ̀. Ẹ dákun kí náà fi ń compensate family àwọn ẹni yìí. Ẹ já rántí pé orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń jà fún. Ẹ jẹ́ rán yín létí nǹkan kan o. Ìwọ tó ní ọlọ́pàá ṣẹ̀ ọ́, ọlọ́pàá ṣẹ̀ mí, wọ́n sì fi nǹkan kàn án, wọ́n so oògùn sí, wọ́n bá tiẹ̀ jẹ́, wọ́n ṣe tí ó lọ ṣìṣe síbì kan. Ẹ dákun ẹ jẹ́ ń béèrè kan lọ́wọ́ yín ní. Ibi tó fẹ́ lọ ṣìṣe sí, ṣé ẹ mọ̀ bóyá ẹbí àtàrà yín ní bẹ́ńbẹ́ lọ́hùn. Ìgbà ọlọ́pàá bá dédé gbébọn tó yìn fún yàn kà láàrin ìgboro. Ẹ dákun bóyá ọlọ́pàá ọ̀hún ṣìṣe ni tó yìnbọn fún yàn, ìbẹ́ ìyẹn ẹlẹ́ran ara náà ló yìnbọn fún. Ìgbà ọba ṣe tán tójú ẹ̀ wálẹ̀. Ẹ jẹ́ á máa rántí ọjọ́ àti sùn, ẹ jẹ́ á rántí àtúbọ̀tán. Ìfọwọ́sowọ́pọ̀ ló yẹ kí gbogbo wa ó ní lórílẹ̀‐èdè Nàìjíríà. Àtọmọdé àtàgbà, àtọkùnrin àtobìnrin, àtonílé àtàlejò. Bá a bá fọwọ́sowọ́pọ̀ nǹkan ò lè lọ bó ṣe yẹ ó lọ. Ẹ jẹ́ ń sọ fún yín, kò síbi tí wàá bàjẹ́ ò sí jákèjádò gbogbo orílẹ̀‐èdè àgbáyé. Bá a bá sọ pé ọlọ́pàá ń ṣiṣẹ́, wọ́n ń ṣiṣẹ́ bọ́n ṣe ń ṣiṣẹ́ wọn tó yìí gan, ṣé ẹ mọ̀ pé ìwà ìbàjẹ́ kò tún dẹ́kun lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìwà ìbàjẹ́ tún peléke sí ni lójoojúmọ́. Ṣé ẹ mọ̀ pé bọ́lọ́pàá bá sọ pé bọ́n bá ní kí ọlọ́pàá ó má ṣiṣẹ́ fún odidi ọ̀sẹ̀ kan gbáko, kó má sì ti ń jọ́lọ́pàá, ẹ dákun ẹ wá wo ohun tí ó ṣẹlẹ̀. Wọ́n mú ọmọ èèyàn báyìí, wọ́n mọ̀ dù láàrin títì báyìí tí ó sì sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. Ìgbà náà lálágbára, oríṣiríṣi alágbára ó wá jáde ìta. Ẹ já mọ̀ pé àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́. Ẹ má jà sọ pé wọn ò ṣiṣẹ́ tẹ̀gàn ní ẹ̀. Àdúrà òun ni ká máa fi ràn wọ́n lọ́wọ́. Ká sì tún jọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn, pẹ̀lú ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà. Kí wà ìbàjẹ́ ó lè dínkù ni. Nígbà téèyàn wò sùsùsùsùsùn tó sì mú ọlọ́pàá tó sì pa agbófinró tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ fọ́ba ni. Òwe Yorùbá kan ló sọ pé ẹni pa gúnugún kan èéká dún, ẹni pa kàlàmàgbò kan èéká sù. Òwe Yorùbá ni. Ẹ jẹ́ ń dúró bá ná, ṣùgbọ́n ṣé ẹ mọ̀ ẹni tó wò sùsùsùn tó pọ̀ ọlọ́pàá, ṣé ẹ mọ̀ pé ìyàwó àtọmọ wọn ń bẹ ńlé. Wọ́n sọ pé ká tó dọ́mẹyẹ lóròǹbó yẹ ká fọ̀rọ̀ rora ẹni. Ẹ dákun ẹ jẹ́ ń sọ fún yín, èyí tí kó wa bá ṣe àṣepamọ́ ni kò ṣàṣègbé nílé ayé tá a wà yìí. Ẹni tí ó bá jẹ yóò jẹ, ọmọ rẹ̀ gan ó tún jẹ ń bẹ̀. Olórin kan sọ pé òdodo ní gbórílẹ̀-èdè lékè, ká fìmọ̀ ṣọ̀kan ká jọ gbógo ilẹ̀ yìí ga. Nínú ẹbí mi, níbi iṣẹ́ mi, lórílẹ̀-èdè mi, alátúnṣe ni mo fẹ́ jẹ́. Nàìjíríà ń ó máa wá ìlọsíwájú rẹ̀ o. Tó tọmọdé tàgbà, tọkùnrin tóbìnrin, ẹ dákun ẹ jájọ pawọ́pọ̀ kájọ gbórílẹ̀-èdè yìí ga, kájọ máa wá lọ síwájú orílẹ̀-èdè Nàìjíríà. Báwọn agbófinró bá ń ṣiṣẹ́ wọn, ẹ dákun ẹ jẹ́ àjọ pawọ́pọ̀ kájọ ràn wọ́n lọ́wọ́. Ajínigbé lọ́tùn, àlọ́kólóhùn kígbe lósì, òun lọ̀pọ̀lọpọ̀ ń pariwo lórílẹ̀-èdè Nàìjíríà. Báwọn ọlọ́pàá, àwọn agbófinró gan ò bá ṣiṣẹ́ wọn rárá ni, nǹkan ti yan, nǹkan ti bàjẹ́, nǹkan ti dojúbolẹ̀ pátápátá. Ṣùgbọ́n àwọn agbófinró ń ṣiṣẹ́ wọn, ọ̀pọ̀lọpọ̀ tún ń bínú agbófinró. Ẹ dákun kí lẹ fẹ́ ká ṣe lórílẹ̀-èdè Nàìjíríà? Àwa nìyí à ń pariwo kò sí security, kò sí security. À ń sọ pé kò sáàbò lórílẹ̀-èdè Nàìjíríà. Àwa ọ̀hún náà la sì tún ègèsì àwọn tó jẹ́ àwọn olófin agbófinró wa. Ẹ dákun,
báwo lẹ sì fẹ́ ṣe láì ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn? Kò sí nǹkan kan tí wọ́n lè ṣe. Ìwọ̀nba níṣẹ́ wọn, àwa náà la gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ ká lè lé ìwà ìbàjẹ́, ìwà ọ̀daràn ká lè lé kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Gbogbo ẹ̀yin aláṣẹ orílẹ̀‐èdè Nàìjíríà pátápátá, bàbá wa President Bọ́lá Ahmed Tinubu, tó àwọn ọlọ́pàá wa border patrol, ẹ dákun ẹ bá wa dá wọn padà sí bọ́dà o. Omi ò ní tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu láṣẹ Èdùmàrè. Gbogbo àwọn tó jẹ́ orílẹ̀‐èdè tó súnmọ́ orílẹ̀‐èdè Nàìjíríà ká ti bẹ̀hùn wò ó. Gbogbo wọn pátápátá border patrol wọ́n ń ṣiṣẹ́ wọn, wọ́n wà níbẹ̀ 24/7 ni. Bẹ́ẹ̀ bá gbé ẹrù òfin àyà yín ò lè já. Nígbà wọn bá chẹ́ẹ̀kì yín tán, arákùnrin níbo lo ti wá, níbo nílé rẹ nílẹ̀ yìí. Gbogbo iṣẹ́ táwọn ẹni ọlọ́pàá border patrol ń ṣe nù. Nígbà tẹ́ ẹ bá sì fi gbogbo ìwé tó wà lọ́wọ́ yín, àwọn dọ́kúmẹ̀ntì yín tẹ́ kó lẹ̀ tí wọ́n sì rí pé lóòótọ́ ó níbi tẹ́ ń gbé, kìí ṣe pé ẹ kankan wá ni. Ṣé ẹ mọ̀ pé n ti ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Áfíríkà báyìí kò yẹ ká fẹnu bọ́dà wa ṣeré rárá, kò yẹ á fi ṣeré rárá. Ẹ dákun ẹ bá wa dá àwọn border patrol wa, ẹ bá wa dá wọn padà sí gbogbo bọ́dà pátápátá kí wọ́n lè máa ṣiṣẹ́ wọn lọ bó ṣe yẹ kí wọ́n ṣe bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀. A mọ̀ pé àwọn immigration officers wa mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Láṣẹ Èdùmàrè ẹ̀ ní ṣiṣẹ́ ṣe, ọkọ̀ ọba àdá ọba ò ní ṣàyín lẹ́sẹ̀. Báwọn immigration officers ṣe ń ṣiṣẹ́ wọn, bẹ́ẹ̀ náà làwọn tó jẹ́ agbófinró yòókù tí wọ́n ń ṣiṣẹ́ wọn náà. Ṣùgbọ́n àwọn border patrol wa, ẹ dákun ẹ bá wa dá wọn padà. Gbogbo ẹ̀yin agbára tí ń gbọ́ mi, láṣẹ Èdùmàrè wọn ò ní fi ẹ̀jẹ̀ wa, wọn ò ní fi torílẹ̀-èdè Nàìjíríà ṣe. Àtèmi àtiwọ́ nígbà torílẹ̀-èdè Nàìjíríà bá dáa tán, láṣẹ Èdùmàrè wọn ò ní fi èmi àti ẹ ṣàwátì. Èmi àdìtú ọ̀rọ̀ náà ní lẹ́ẹ̀kan sí, mo kì í lẹ́ẹ̀kan sí, ẹ kú kalẹ̀. Láṣẹ Èdùmàrè láyọ̀ báyìí náà ni a tún máa pàdé títí tá a tún fi máa pàdé. Mo kì í pé ó dìgbà kan náà.